Megiaga upopola feni ale ruobi ogwe. Megiaga upopola feni dimoto no moseli atukmo gwe biye kowa. Megiaga gwe ogi ma oni gbe ku akweku mebu gwa. Megiaga igbobo gbon gbe ni tukmo no moseli ayo san upon kia. O kina o yo wo kina me. Adobora kinegbe ta yeri bi o. Baba wa mego bi mi je kwa o. Oya yo we fi abore adibata le meso oya gbe slippers kia adenu wuga le neni moto eye ya we jare ateso la foi eya ri kworowa obegodo we je lugo egan ewe dodo agbon yo eje pe adena pa agbon ejo amu iwe lori emi ye pe asa utotere abu eko na kasa baba wa mego yemi je kwa o ure se wo etaba ese no je ko se iye wa mego yemi je kwa o ure se wo kwa de no jo bo ke na rewu ayi jesu supa la wa adeno yigare ebi ma we ni age la wa bi ma we ni agala wa o avanu kun ma we nu kire pa ya ona yi mega we ajana yu gbo keke e baba pa ajana mi omo ra mi se ate so bi o no kokon yo to iye pa ajana mi mo keke agbugbo ajana yu gbo keke e driver pa ẹ̀dẹ̀nà kí á yẹ gbóṣẹ́ ọ̀tẹ̀ ìṣẹ̀mí òru iná kankan òjòjò èmi ò ṣiṣẹ́ pa ẹ̀ èkéná aná yìí kú sẹ́ ọ̀pá ẹ̀ ìwọ̀n náà sọ kíákíá ìyàn tó bọ́yé ọ̀tẹ̀ ìsìnwé gbẹ́ èyòjò ẹ̀yìn ọ̀pá ní ẹ̀rọ̀bí ìbò àṣì wọn ni ọ̀pùpù ìṣẹ̀dẹ̀ ẹ̀dẹ̀nà yóò gbó kíákíá. Agizade no you go keki uga me go we nura mi yeke da e baba ma e no gam de mo wa be se o pa le ni o ate tu samada uga me go ye mi de kwa o ure se mo e saba e de no je ko se uga me go ye mi de kwa o ure se mo Avanugu mawe nuki abaya akora giapa jokme be mama ebi nu eye gba wenu atagado sami Avanugu mawe nuki abaya o wa me go ye mi ye fo o ore se fo etaba de mo ye ko se oku are agbopa mojo ni mawe na ge bi abokuya agbonade lo mojo ni mawe na ge bi abokuya iwa kan ri apa jokpari kan obo jokpari ga ina won wa me go ye mi ye gbo o ore se fo etaba de no je ko se wa me go ye mi ye gbo o ore se fo kwa de no ju bo se oh, I may go.
èyí pé náà pa ẹ̀ ọ́ lè lọ wọ́n ní ọgbà o. Yọ èyí pé oko. Pa èyí pé ní ọ̀pá Ọ̀nà náà lè lọ wọ́n sọ̀wọ́ àkó. Ògbó sọ́kì yẹn àdénà gẹ́gẹ́ fún èké òkè o. pa èyí pé ní Yọ ẹ̀ ọ́ lè lọ wọ́n ní ọgbà o. yàtọ̀ tí yẹn dènà kí ọyọ́ wò bá kéèké. Pa èyí pé ní Yọ ẹ̀ ọ́ lè lọ wọ́n ní ọgbà o. ọlọ́kìtà èké nàná lẹ́yìn kó kéèké o. Pa èyí pé ní Ìwọ̀n náà kí á ṣe ẹ̀ o. ọ́ lè lọ wọ́n ní ọgbà o. Yọ èkìtà sọ́tì ìwọ̀n náà kí á ṣe o kéèké o. Pa èyí pé ní ọ̀pá ẹ̀ ọ́ lè lọ wọ́n ní ọgbà o. Yọ ìmọ̀ṣẹ́ tí yẹn dé ní yẹ̀yẹ́ bí bàbá sẹ́. Pa èyí pé ní ọ̀pá ẹ̀ ọ́ lè lọ wọ́n ní ọgbà o. Yọ àṣẹ bẹ́ẹ̀ dènà kí á ṣe bẹ́ẹ̀ o. Pa èyí pé ní ọ̀pá ẹ̀ ọ́ lè lọ wọ́n ní ọgbà o. Yọ ìwọ́ṣẹ́ tí yẹn dènà kí á ṣe kí kéèké. Pa èyí pé ní ọ̀pá ẹ̀ ọ́ lè lọ wọ́n ní ọgbà o. Yọ ìwọ́ṣẹ́ tí yẹn dènà kí á ṣe bí ayé o. Pa èyí pé ní Ìjẹ́ ẹ̀ ọ́ lè lọ wọ́n ní ọgbà o. yọ ìwọ́ṣẹ́ tí yẹn dènà kí á ṣe kí kéèké o. Pa èyí pé ní ọ̀pá Ọ̀nà ẹ̀ náà ọ́ lè lè lọ lọ máa wọ́n ní ṣe ọgbà wà o. oko. Ara rẹ̀ yá pọ́n yà á fi kẹ́kẹ́ tó ṣàbù ní èrò kùnrin náà ṣe. Adéyẹ fèrè ayé lè rédíò 5% rí náà. Ọ̀nà náà yà mẹ́yìn mi àbàbà lúrèrè wẹ́ mẹ́ òkú. Úrèrè wẹ́ mẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ o bàbá o. Gàgbó ta máa mẹ́ o sẹ́yìn nínú wíyà. Gàgbó ta máa mẹ́ sẹ́yìn nínú wíyà o. Gàgbó ta máa mẹ́ o sẹ́yìn nínú wíyà o. Gàgbó ta máa mẹ́ o sẹ́yìn nínú wíyà o. Gàgbó ta máa mẹ́ bàbá sẹ́yìn nínú wíyà. Ìpínwó sànọ́mù dìámẹ́ bàrà ìmọ̀ èrè nòwì ẹ̀. Búyàwó sànọ́mù dìámẹ́ bímẹ́ èrè nòwì ẹ̀. Ìpínwó sànọ́mù dìámẹ́ bímẹ́ èrè nòwì ẹ̀. Búyàwó bàbá nọ́mù dìámẹ́ bímẹ́ èrè nòwì ẹ̀. Dèrè wù ẹ̀ bàbá àtẹ̀lé ẹ̀gbẹ́ ìgbà ooo. Àtẹ̀lé ẹ̀gbẹ́ ìgbà ooo. Gàgbó ta máa mẹ́ o sẹ́yìn nínú wíyà o. Ìwà mi àyè abíyàbò bẹ́ẹ̀ mẹ́yà gbẹ̀gbẹ̀ ni ayé àti ògiri yẹ. Ìwà mi àyè arúgbó bẹ́ẹ̀dì mi àti ìwà dòdò fi gbọ̀n. Kékeré wà dòdìgà yìí. Ìwà mi àyè arúgbó bẹ́ẹ̀dì mi àgbẹ̀gbẹ̀ ni ayé àti ògiri yẹ. Ìyẹn ìyá gbẹ̀gbẹ̀ sùkú mi àgbẹ̀gbẹ̀ ni ayé àti ìwà dòdò fi gbọ̀n. Kékeré wà dòdìgà yìí. Ṣé bàbá tó wé ní adìẹ tó ní dòtí ebè? Bàbá tó wé ní adìẹ tó ní dòtí ebè. Ògiri ẹ̀yìn mẹ́rin ló aṣọ́gbé mẹ́tò. Àríòyà nẹ́dẹ̀ ẹ̀ má ṣe àrí ọ̀rọ̀ gbọ̀n. Ìṣùṣọ ìkẹlẹ́ lábí yé mẹ́jọ má ṣe ìdókìyàn fi ẹ̀rẹ̀ tó. Wàgùn mẹ́fù ìyé mi.
wo ni ya sugbo no de ima awai ma you sare no ge ya ge no de ge e we wa you sare de to la sisu iye me ari ugbo be de mi ko eno ya dame ari be ko ni ka iso wa ni no de lo be si nya ka ya wu na bo se be de mi ko ije aya wu na bo se na be de mi ko ate ime kwa oko ya wu na bo se ni aya wu na bo se ni bili lo mi agbogun ora uwe no gbe ake wu na bo se a aka ya wu na bo se na be de mi ko ena tete igai ari ya rara ya me iye we na dele pe sun efe o gagbo ta ma ye me sai ne no wi o Sai to ko wa kinota o ta na ko ya le ama. gagbo ta ma ra me sai ne no wi Sai to ko wa kinota o ta na ko ya le ama. na ku de mi kun awe ta we bagi gai awe kian we no ma ate be kian be ya ero ku ya wa fu isegi ye na ye we no yo pon we pon we ti we final match ori mana wa fa o jagbo ta ma ye me sai ne no Sai to ko wa kinota o ta na ko ya le ama. o sanera me la o pe mere baba ni ya dole la bi ye meji ni ya dole mu no mo me no ma yi kete ko se no mo me mo ma ni ya dole yan yi pe mere baba me o kese asu e bolu re feri ari e wi sofia po awo baba Femere baba ni ya dolera fi je meje o ade awon mego Ikori ona ko ya mo wa se. Femere baba ni ya ri la fi je meju sare o Ade o ma me go. Ikori ona ko ya mo wa se. Femere baba ni ya ri e mo meye je bi re ye Ade o ma me go. Ikori ona ko ya mo wa se. Femere baba ni ya pe la fi je mo ya o Ade o ma me go. Ikori ona ko ya mo wa se. Ije me no yo iga iba de mi po ije iga be mi na mo se ga da ni je o iga mi golu na mo se iga da ni je o iga mi bata na mo se me ni ga da ne baba o iga mi moto na mo se iga da ne baba o iga mi ukun na mo se o iga da ni je o iga mi o wa na mo se iga fa ni je me ije ya pe woja o baba o ya ki o ja nu o baba o no ya keke ifina kwendo de ke na kwendo we sane no kya ya pe mi ogo ifina kwendo de ke na kwendo we sane no kya ya pe mi ogo no ya keke ọmọ ẹsẹ no kya ya suara keke
kẹ̀kẹ́ ìfínà kwendo dẹ ọ̀sẹ̀ nọ ya gbé ní ṣùgbọ́n ọmọ ẹsẹ̀ dẹsẹ̀ nọ ya kúrò ọmọ ẹsẹ̀ òkú. ìfínà kwendo dẹ ìwọ́sẹ̀ nọ ya gbá títà ṣùgbọ́n panu ọmọ ẹsẹ̀ dẹsẹ̀ nọkọ ya ọlọ́yọ ọmọ ẹsẹ̀ òkú. Ifina kwendo de kena kwendo ge sane no hia ya patita o Ifina kwendo de kena kwendo ge sane no hia ya mwemi o ya keke Ifina kwendo de sane ya gbene iwo ma eza de se no hia so ya kworo ọmọ ẹsẹ̀ òkú. Bọ́kún ẹ̀sọ́nù wá gbágun yìí, ẹ̀dẹ́ rí tẹ̀gbé. Ẹ̀dẹ́ tẹ̀gbé, èmi yànnà tó fi wèlí ẹ̀. Dárí mi náà mi gbé fi hàn. Bọ́kún ọjẹ́nu wá gbágbé, ìwé ẹ̀dẹ́ rí tẹ̀gbé o. Ebi so ebi yana do fi wedi e ebi yana do fi wedi e Boko kwonu wa gba kan ederi tegbe oko ede tegbe iwe tari mi na mi egbe ona kegbe Kena kwano bia sane no ya ya gbe mi owo no ya keke olege ho Olege dokina
webedo iseloga ate webedo iseloga ate webedo iseloga 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 rere o iseloga urere iseloga nebo maya o ọ̀rẹ́ ọ̀bẹ yẹ agbọ mọ́tò yóò adéṣọ ẹ̀dọ́ òkè ẹnu ògbóná náà wẹ̀ ní ẹ̀dọ́ agbọ mọ́tò adéṣọ ẹ̀dọ́ òkè àfihàn wẹ̀tọ̀ bọ́kì alẹ̀ ìṣẹ̀lóga 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 ọ̀yẹ̀ kárí ọ̀bẹ agbọ mọ́tò adéṣọ ẹ̀dọ́ náà wẹ̀ ní ẹ̀dọ́ mú ẹ̀dọ́ rí ayọ́ bàbọ̀ ọ̀tọ̀bọ̀ ẹ̀fín ní ọ̀tọ̀bọ̀ ìlàwẹ̀ ìṣẹ̀lóga.
Eria me ya wa ma wonu. Uzaye na o. Uzaye na o. Le lu wa bobo ìhàwé ní kékeré lọ́mọ kí ń wẹ̀ wá bá ọgẹ́ ọmọ ní ìwúrú nínú ẹ̀sùn ní ìwé náà Kingsley ìwé ò náà gbà òde òsèyé náà Kingsley ọ̀rìàkì mẹ́ndóbi dáadáa ùjà náà yẹ mẹ́ndóbi dáadáa máa tọ́ yóò akọ̀bẹ̀rẹ̀ tó tó ọ̀rọ̀ ẹ̀ unyiwe sinumẹ́. I don't know where you are. Bugie Kingsley Mendobi dada o. Kobe wedo. Chairman KJ Transport Toronto, Canada. President CEO Leader Kings Global Service Nigeria Limited. Uzeye Leader Kings Motors 158 oye o bu pisa pele mare o mami ogo mama do ki o to owo o Uzeye ne o ara so ni dolebo agise Kingsley aye o dolebo we ki ona na senye ko yo bi ari agime no bi dada uya na ewe Kingsley Mendobi dada ọmọ náà wọ ẹsẹ̀ mi hàn àdó bẹ̀rẹ̀ dẹnu wẹ́ mú òyòkù òhun Uzeye náà òkú orí ẹ̀ ẹ̀dẹ̀nu wẹ̀ ẹ̀ márẹ́jì àpọ̀bọ̀ kúnnú ká náà wẹ̀ dó Uzeye náà Ogbenagboma ogwo ọ̀rọ̀ iyeke Ogbenagboma iwọkwo ọ̀rọ̀ iyeke Jọwani megugun ana Linda Mendobi ye Ọbụghị Linda sawe menami dada Kobe wedo Linda Mendobi Kingsley wee mose ne eboke wepa kekile Ọbụghị Linda Mendobi ye Akobe wedo Arasweni dolebo Arise Linda dolebo we ki ona na senye Linda Noboke Kingsley Linda Osawe Mendobi ye. This is the Vice President Leader Kings Motors Akobe wedo Toronto, Canada. Eluwaye o, Akobe wedo. Linda Mendobi Kingsley. Menu mose, eri ame wa me ma wonu. Ona ogwo ne mu mo oboda fun agade ba e ke fi ana ma ya. Eri mu mo aloro, eri mu mo aloro, eri mu mo aloro. Wa seye na o. Leader Kings Motors Nigeria Limited. Imoto palo negi amude Nigeria. Imoto ne kwami o. Nada uke gbe jare. Kingsley Mendobi dada. Wese baba wese mke. Akobe wedo. Agaso ni dolebo. Agise Kingsley aye o. dolebo we ki ona na senye Yegoma ayi yuhe nale. Kingsley Mendobi dada o. Obi uhe no pebo. Kingsley Mendobi dada o. Dada mira o no mo. Kewo
na saye da saba we no choose apa. Why we can we amuna. I can't do about the they no choose. Kingsley no be that we fa no go dey apa ika wo ko pa o. Kingsley no be that o. Tell me la no mo. Osazomadion, Oba Yoma Selma. Eyozomagi Osukma, Oba Yoma Selma.
sòpá ọba yọ̀ máa sọ̀rọ̀ o. Bàbá ogun mẹ́sẹ̀ wà mí o. Dígí ẹsẹ̀ wà mí kẹgbẹ́ ọmọ kẹwé gbígbó. Dígí ẹsẹ̀ wà mí ní búyà. Ọmọ náà fẹsẹ̀ wò tágbọ́n ọmọ amúhùn efalẹ̀. Rùmùn dáná na bàbá dùn mẹ́sẹ̀ wà mí o. Dígí ẹsẹ̀ wà mí o. Èmi yànnà yà nyàgbọ́n. Dígí ẹsẹ̀ wà mí. Bàbá là ọ́. Dígí ẹsẹ̀ wà mí o. Aliko Dangote ọmọ amúhùn efalẹ̀. Rùmùn dáná na bàbá o dùn mẹ́sẹ̀ wà mí o. Osazomadiyan o ọba yọmọ sẹwọn. Emilia Pọ́nlé Òsàmẹ́kùn mẹ́sẹ̀ wà mí. Osazomadiyan ọba yọmọ sẹwọn o. Emilia Pọ́nlé Òsàmẹ́kùn mẹ́sẹ̀ wà mí o. Bàbá gun mẹ́sẹ̀ wà mí ẹ́. Egbọ́mọ ègbìrò bá fè gun mẹ́sẹ̀ wà mí ní búyà. Adénúgà ọmọ mú ìwé fàyàgbọ̀n. Rùmùdánù na bàbá o. Gun mẹ́sẹ̀ wà mí o. Bàbá o, ẹgùn ẹwà owó èmi àmì. Ègbọ́ rẹ̀ dẹ́ ẹ lọ. Ẹgùn ẹwà owó èmi àmì. Fúlà ọ̀ bàbá. Lùgùn mẹ́sẹ̀ wà mí o. Osazomadiyan ọba yọmọ sẹ́wọ̀n. Emilia Pọ́nlé Òsàmẹ́kùn mẹ́sẹ̀ wà mí. Dúkì ẹsẹ̀wà wẹ̀yà. Honorable Commissioner Agunwẹ́sẹ̀ lórí dùn ìyèkémé. Omi àmàgbà ló pẹ̀wò èṣù ẹ̀mẹ́gẹ̀ nílà mi. Bàbá o dúkì ẹsẹ̀wà wẹ̀ nà bò. Èṣù ẹ̀ ò kò yọ. Òun máa ṣèké nà yé ní ẹ̀mú díà. Ọ̀yà sinagun ya gba lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀yà kẹ̀yà sinú. Rùmùdánù na bàbá dùn ẹsẹ̀ wà wẹ́ o. Dúkì ẹsẹ̀ wà wẹ́ o. Ọmọ anẹ́sọ̀ bí okùn ẹ̀ nẹ́sọ̀ dà fún kéde yóò bọ̀ náà wà. Wẹ́sẹ̀ wà kọ́ eré gírẹ́gì mẹ́ lórí dùn ọyẹ kéwìn. Akọ̀bẹ̀ wá dòkó. Agbóhùn ẹsẹ̀ mẹ́ lórí dùn ọyẹ kéwìn. Ọmọ náà lùwù hùn ẹsẹ̀. Ẹ ò wọ́n máa mọ̀ gbẹ́gbẹ́ sọ́tà. Rùmùdánù na bàbá dùn ẹsẹ̀ wà wẹ́ o. Fred akẹ́wẹ̀ lórí àṣẹ mọ́tà. Ukwu àwọn bílíọ̀n. Ukwu ẹsẹ̀ wà wẹ́ nà búyà. Aliko Dangote ọmọ amúhùn efalẹ̀. Rùmùdánù na bàbá dùn ẹsẹ̀ wà wẹ́ o. Akẹ́wẹ̀ lórí àṣẹ mọ́tà. Fred ìpọ̀nmọ́ sàmì lórí àṣẹ mọ́tà. Ọ̀dà fẹ́ mẹ́sì mẹ́ lórí ọba mẹ́dọ̀. Èrò wàhálà ukwu ẹsẹ̀ wà wẹ́ nà bò. Ó yọ ògidì gan. Ó sáwọ́ mẹ́sẹ̀ mẹ́ lórí àdókì awẹ́rì ẹ̀. Ògìgbọ̀n náà ó kẹ́ mú dédé. Ògìgbọ̀n mẹ́rin náà dùn wá wá. Agbẹ́ká náà dùn wá wá. Ukwu ẹsẹ̀ wà wẹ́ nà bò. Osazomadiyan ọba yọmọ sẹ́wọ̀n. Emilia Pọ́nlé Òsàmẹ́kùn mẹ́sẹ̀ wà mí. Prince Osamuyi mẹ́lòbí ọmọ egie. Ó lágígbàmọ́ ọ̀rẹ́wé legal community. Ìdó kí mẹ́kì o màmá dóògì ó tó wá o. Osanọ́lá ọ̀nùkún wẹ̀sẹ̀ wà wẹ̀ nà bò. MD Osamuyi Group of Company. MDCO Osamuyi Guest House. Osazomadiyan ọba yọmọ sẹ́wọ̀n o. Emilia Pọ́nlé Òsàmẹ́kùn mẹ́sẹ̀ wà mí. Kóyọ Mrs. Patricia mi náà mọ́ mọ́ egie. Wẹ́sẹ̀ lúnà kó bàbá dọ̀lù wáyé. Abúgye Patricia mẹ́rin níye mi. Osanogu wẹ́wà sẹ́wà wẹ̀ nà bò. Osazomadiyan ọba yọmọ sẹ́wọ̀n o. Emilia Pọ́nlé Bàbá òkun mẹ́sẹ̀ wà mí o. Màrẹ́ o, kí mo dórí ẹ̀fọn bẹ̀bẹ̀. Màrẹ́ o, kí máàkì.
owó máa ń wò yìí. Kọ́mídéédé ṣe mú ẹ̀dẹ̀ mẹ́ lórí ẹ̀kọ́ gbòdì ó ọ̀ma. 6 to 6 èsè mú ẹ̀dẹ̀ ò náà gbé owó. Victor Menubi náà bá ka ye àjọpá junior kọ́ bẹ́ẹ̀ yẹn wẹ̀dẹ̀ owó. Àjọpá junior. Màdó jẹ́bi lábàwẹ́ gẹ́gẹ́ lànà ó ọ̀pọ̀ ẹsẹ̀ yẹn. Èmi náà wọ̀ kọ̀kọ́ wẹ̀yìn pẹ̀ wò. Udu ọwọ́ mi hù ẹ̀yìn àwọn àmì ọ̀gẹ́ yẹn yẹ́n rí mi wò. Màdó máa kí owó máa wò. Ambassador Uwajaro Uwajaro lórí Osawaro Màdó pọ̀nmẹ́wẹ́. JP ambassador of Australand yo. Màdó tí Màdó lè pọ̀nmẹ́wẹ́. Importer and exporter Uwajaro ambassador. Ambassador Uwajaro JP Motors Nigeria Limited. Àkọ́bẹ̀ yẹn wẹ̀dọ̀ dáfẹ́ mórí. Morino Sawaru mege no wadia AKA Mama Clinton, Australia-based businesswoman. Coming out international. Amorogba o Roberto Titibiti Titibiti no ga Titibiti of Australand o Amorogba Robert mege no Maro Titibiti one of Australand man. MD Titibiti Investment Titibiti Motors. Maro Imadegyo Twara Wadia ambassador. Odafe mori Titibiti Wadoko. Ulele baba meni meteya yo. Erani mateya yo akiyobia o ọma. Akiyobia o ari ebu wa megede la me o ọma. Baba Samuel akiyobia o. Ami wa money ye urere o ije si lo bi ma fi do Kennedy werere ami wa money ye urere o erani Willie ba for si lo bi ma de urere o baba mi Willie ba for se ga ta lo bi ma de o 2007 e o weri pa wa pon re ayera pendo wa o wenu baba yo baba mi Stephen no wa wenu le o baba na te ya yo oke ya o ma o mari mudianu do we no mori ya o Willie ba for si no oke ya o weri deli moto ya ne ma o ya no ari